Please make sense. Adam down. Adam mi da ọ̀tá mi reyi. Adam mi da ọ̀tá mi reyi. Adam mi da ọ̀tá mi reyi. Come. Adam. Kí ló ṣẹlẹ̀ kẹ́? Ẹ wò ó ṣe dá bẹ́ẹ̀. Wọ́n fẹ́ lò mí ni, wọ́n fẹ́ fi mí ṣògùn owó. Jẹ́jẹ́ ni ó ní dádì ẹ̀ ó like skit, wọ́n like skit tá à ń ṣe. Ó dẹ̀ ti wá sọ́dọ̀ wa rí. Èmi náà wá sọ́dọ̀ ẹ̀ wípé kémi náà tiẹ̀ ṣe first time. Ni a bá wọlé ló bá sọ pé àdá mi dà, ọ̀tá mi rèé. Ó fẹ́ lò mí fógun owó nìyẹn. Okay. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ó gbọ́ kí ló ṣẹlẹ̀ ní tiẹ̀. I was telling that she come that we are doing skits, so I was saying Baba Mida, Otamiri, Adamida, Otamiri. You should come and meet my daddy. You know, thank God you used to listen to our language. And he's not running away. I don't know why. Orí àwọn tí wọ́n ìgbéra làwọn, ìgbéra ni àwọn. Ó ń pe bàbá ẹ̀ kó wá wo ọ̀rẹ́ òun. Sórí ní èdè wọn, bàbá àdáni. Èdè wọn, ọ̀rẹ́ ọ̀tá ni. Pé Àdámidà, ọ̀tá mi rèé. Pé bàbá mi dà, ọ̀rẹ́ mi rèé. Òun ló ń sọ ọ́. Tó ń sọ nìyẹn, ẹ̀pẹ̀lẹ̀ ayé wa já. Ọ ti lè jáyà jù. Ẹ̀pẹ̀lẹ̀ ẹ bọ̀ sáyé yìí. Èmi ti fẹ́ máa lọ, mo ti fẹ́ máa lọ. Má lọ, ẹjọ́ bá rò pọ̀. Adamida o, ọ̀tá mi rèé. Ọ̀tá mi rèé.